ìbà Elédùmarè torí bá a bá ti jí Elédùmarè là kọ́kọ́ kí ká fọwọ́ fíní ká wẹsẹ̀ fíní ká forí balẹ̀ fọlọ́run ọba ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà ọlọ́kùnrin lónìí ìbà olóbìnrin lé ní o ìbà àwọn ìyá mi ẹ̀gbìn ẹ̀dúgbẹ́lẹ́ jẹ́ orígi lótú fẹ̀ afẹ́fẹ́ lẹ́dí ẹ̀sìn kò dẹrọ lọ́wọ́ ẹni ìbà parapẹ́gbẹ́ àwọn àjẹ́ adólòmí àbòmùjẹ̀mùjẹ̀ àwọn àjẹ́ ọ̀tà ìbà bìjẹ̀ tó rọ́tọ́ àwọn àjẹ́ òtún fẹ̀ mojúbà yín lónìí ẹ̀ tó nílá yín mojúbà yín o èmi ni olórí ológun èmi ni ọba gbogbo àwọn tó ń bọ Ògún káàkiri gbogbo àgbáyé arákùnrin kan tí wọ́n pè ní Sunday Igboho nítorí pé ẹ̀yin bàbá wa lẹ́bọ̀ lẹ sọ pé tí ètùtù bá ń pa ìran rẹ̀ gbogbo wa ni ìjíjọ ń pa ìdí nìyí tí mo fẹ́ kí ẹ̀yin bàbá wa ládéládé kẹ́ẹ̀sùn ṣòkòtò sókè láti kìlọ̀ gidigidi fún arákùnrin nítorí pé gbogbo tí ẹ bá mọ̀ ṣe níyì òun náà ni wọ́n ṣe tẹ́ o ọ̀gbẹ́ni yìí àwọn ò nífẹ̀ẹ́ sí àfaramọ́ gbogbo ṣe rí orí adé fíhàn ó ti níyì gbogbo ilẹ̀ Yorùbá pátá ni inú wọn sì dùn sí pẹ̀lú ìjà Fúlàní eléyìí tí ó ń jà lọ́wọ́lọ́wọ́ fún àwọn ọmọ Yorùbá orí kan náà ló lànà bẹ́ẹ̀ sì ni gborí ni ó máa ń tọ̀ ẹnìkan náà wọ́n wá kọ́kọ́ gbé kòkò dénú gbó kó tó di ọní mọ́lẹ̀ àìrú eléyìí àfẹ́fẹ́ dẹ́rùbà olójú ni o àìmọye àwọn èèyàn náà tó ti ṣe takuntakun lẹ̀ Yorùbá tí wọ́n ṣe gbogbo lè méje yàyà mẹ́fà nílẹ̀ káàró òjìlé táwọn ẹ̀ láti 28 years ago ni àwọn kan ti wà lẹ́nu òmìnira Yorùbá ẹ̀ tí wọ́n tabalé tí wọ́n taboko tí wọ́n bọba tó bẹ́ẹ̀ sí tí wọ́n bú ìjòyè ìwà ní ti ẹni tó ti ń gba ìjò fẹ́ tẹ́ báyìí tó jẹ́ pé gbogbo àwọn ọba àti wọn tó jùlọ fẹ́ máa fi tayín ibi tí apá etí ẹ̀ máa ń na apá dé ibẹ̀ ló máa fò mọ́ sáàjì ọ̀nù ló ní àwòrán látọ̀run àbó nìkan lédùn àgbà fún oníkúlùkù lédùn àgbà fún látòdì ọ̀run agbára kan ò dẹ̀ pín síbi kan kò sí ẹni náà tó máa sọ pé ní gbogbo àgbáyé yìí ó bọ́lá ṣe dá gbogbo láyé bó ṣe tó yìí oníkan ló lágbára jù káwá ìṣọ̀kan Yorùbá ìwọ́n gbọ́wọ́ ẹ̀ padà sínú àwo kó tó sọ̀rọ̀ méjì kó tó sọ̀rọ̀ mẹ́ta àwọn ọ̀rọ̀ tó lè dógún lẹ̀ ló sọ nígbà kan ìwọlẹ́pà nìkan mọ̀nẹ́kẹ́ ìwọlẹ́kẹ́ nìkan ní ibì kan ìwọlẹ́kẹ́ jagun kan mọ̀nẹ́kẹ́ ṣé wọ́n nìkan ló jagun ọ ní àpọ́nlé fọ́ọ̀mù àwọn sẹ́nìkan lè ṣe èyẹ mẹ́rin ni wọ́n sọ mọ̀lú mọ̀nẹ́kẹ́ wà tó ń jagun tọ́lọ̀ bá pẹ̀yẹ̀ lé kí ẹ̀pọ́n rẹ̀ lé torí pọ́lọ̀ ń gbà fún ẹ tọ́lọ̀ bá gbà fún ẹ lọ́n gbà fún àkàn náà kì í ṣe nìkan lọ́wọ́ máa ń dá sórí ayé iṣẹ́ ìjàgbá Yorùbá àwọn kẹ́tí ṣe sáájú kó tó máa ṣe ilé ìjọba fi kún yìí olùfẹ́ fi pa gbogbo dáadáa tó sì ń ṣe bọ́ tẹ̀tẹ̀lẹ́ o kó máa bọ́ba kó máa bú yóòjòyè kó máa bú wá kó máa bú ẹ̀yìn ní dandan ní kò sọ̀rọ̀ ní mo sì talk on social media words are not words on social media kò sí ẹ̀sẹ̀ tó fẹ́ gbẹ́ lójúmọ́ náà sùúrù sọ̀rọ̀ rẹ̀ abánidá òkè bá ní tàn tọ́ba wọn ní sẹ́rú ẹ̀kọ́ fún ọmọ jẹ́ ní àpọ̀wọ́pọ̀ òpè ló bá kọta kí ló dé ganan tọ́ọ̀ ní wá jẹ tó fi ń tayín ọmọ tó bá ní ìran tó bá jẹ́ ògidì Yorùbá tó ní ìran lẹ̀ Yorùbá wọn ìbúrí adésọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o èmi mo bá lúgbò dáadáa bàbá yẹn oníwà rẹ̀ lẹ́ni bàbá gidi ọ̀rọ̀ tí wọ́n sọ́sọ̀ nìyẹn ẹni bàbá yẹn kò gbà náà sùúrù sọ̀rọ̀ rẹ̀ o ìwọ nìkan ló bàbá yìí ni ìwọ nìkan ló níbọn ni díẹ̀díẹ̀ o àkíyèsí wa ni pé ẹ bá kìlọ̀ fún Sunday Igboho yìí púpọ̀ àwọn òdédé sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo agbára pátá ti Elédùmarè ni o kò sí ẹ̀dá kan tó lè sọ pé àjẹ̀nú ló wà kó ju Elédùmarè lọ ògùn tá a bẹ̀ ń wí dẹ́gùn gan
Ìgbòho tá à ń sọ yìí náà gbogbo àná làmọ́ bó ṣe bẹ̀rẹ̀ ń bí gbogbo àlámọ́ bó ṣe bẹ̀rẹ̀ ń bí kì í ṣe kó rọ̀ ọjà látọjú ọ̀run tọ́lọ̀ bá yẹ gbà fún yàn kẹ́ni náà fi sùúrù sọ́rọ̀ rẹ̀ kó má fi gbéraga kó má fi bàjẹ́ torí pé gbéraga ló síwájú onígbọ̀n ló wá síwájú parun eléyìí tí Sunday Igboho kùn lé lẹ́yìn pé ó ti jà agbára yìí gbogbo ilé tó kùn lé tó ń bú ọba tó ń bú jèrè tó ń bú ọ̀nì ìṣàyẹ̀ ó fẹ́ parun ni o mi ò lè bú púpọ̀ torí pé kò níran Mọdákẹ́kẹ́ bàbá ẹ̀ gbé bàbá ò ní àgbẹ̀pupa dì ní àgbàpá ló gbé bàbá ẹ̀ ọ̀rẹ́ àwọn sùúrù bàbá ẹ̀ Mọdákẹ́ mẹkáníìkì mọ́tòsáìkì náà kọ́ kí wẹ̀ wá dìde kó wá máa lanu gbàgà kó máa sọ̀rọ̀ sọ́ọ̀ ni sọmọ Yorùbá àtàtà ló wá ṣe lélẹ̀ tó ṣe yẹn torí pé nílẹ̀ Yorùbá a ní àṣà bẹ́ẹ̀ sì ni a ní ìṣe àníbáwọ́ ṣe ń bọ̀wọ̀ fọba àníbáwọ́ ń bọ̀wọ̀ fún ìjòyè gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàtà tó sọ lórí mọ̀máwòrán òun ká ti fẹ́ ṣe ó ti fẹ́ dàbẹ́ tó ń polówó ọjà àwọn tó máa jẹjẹ òmìnira wọn ìpariwo òun náà ti dàbẹ́ tó ń polówó ọjà gbogbo ayé pátá ló nífẹ̀ẹ́ kan tó ń ṣe ṣùgbọ́n ilé tó fẹ́ fi bọ́ yìí òun ni kọ́kọ́ kan tó fẹ́ ba èyí ajá jẹ́ o tó gbóògùn alátọ̀run bàbá ìran bàbá ẹ̀rọ olóògùn kó jáde síta kó wá sọ kó na sùúrù sọ̀rọ̀ rẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀ gan o ẹni tẹ́ mọ̀ ìyá tẹ́ mọ̀ bàbá ẹ̀ ara dá o ìjà ni kó jà ìjà Yorùbá ni kó jà kò ní láti bú ọba kò ní láti bú joyè ẹ̀ tó sùn sí mọ́sálásí àti tó rẹ̀ tó lápò ẹ̀ méjèèjì ló ládá ládá olúkálukú ọlọ́mọ àṣà ẹ̀ tó ti dàgbára fún ìyá ọlọ́mọ àṣà ládá ẹ̀ sójú ayé ló ń wá ní àbí tó Olódùmarè kí Sunday Igboho kó sọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ o ẹ̀sọ̀ níbi tẹ̀mọ́ ni o ọ̀rọ̀ ní fi o bóyá bá rọ̀ ní fi òun tà parẹ́ sí o. ẹ máa pàdé wọn lójú ọ̀nà ẹ kó máa pàdé wọn ẹ wà sáàfin wọn ẹ wà kó bá ìwọ tẹ́lẹ̀ tó ń dẹ́fẹ̀ wọ́n bí yàrá yẹ ẹ̀dá kó wọ́n fẹ́ kó ló fẹ́ jà irú abẹ́ àwọn lóní tí lè ní gbé ẹ̀mí ìjọ yẹn ó ti ṣàṣegbá ìwé kó ṣàṣedẹ́ náà kí ló lè tó báyìí. ìwọ náà sọnù fídíò kan tó ṣe jọ sí ó ní ó lẹ́nu ọmọ ògbà pé ìyá mi ẹ pàdé mọ́ ìwọ tó pòwe náà ló ń rú òfin òwe tó báyìí sẹ́nu ẹgbà fún bàbá ọbaládé ilẹ̀ Yorùbá ni sẹ́nu ẹgbà fún bàbá ọbaládé ilẹ̀ Yorùbá tó o bá ti lórí yìn kí ẹ manage success ni tí o bá manage success á di nǹkan mímọ́ lọ́wọ́ ìwọ nìkan kọ́ ló máa kọ́ jìjàgbára náà ìwọ nìkan kọ́ ló lè máa jẹ́ tó máa ṣe láàṣì àwọn mímí tí wà nílé wọn tó máa ṣe lẹ́yìn ẹ̀ wọ́n àti wọ́n sọ nípa àwọn ọba ní ẹgbà gbogbo kó sọ wọ́n níta ní ẹ̀ ọ̀gbẹ́ni náà sùúrù sí o ayé ò lè tó báyìí o ìwọ nìkan kọ́ ló lọ́ọ̀ dáyé fún o ẹnìkan ò dẹ̀ láyé o ẹnìkan ò ní ayé ibi tí ẹ̀ bá lẹ̀ nà pàdé ibẹ̀ ló wà fún mọ́ o ògùn rẹ̀ ó kùn ó lọ títí ni o ògùn kùn ó lọ títí ẹni mọ̀ yóò mọ̀ yí ni o ìrànlágbẹ̀dẹ kò kí rọ́kí o jẹ́ ẹ̀mí ràwọ̀ kí ló dé tó bẹ́ẹ̀.